ìdí rẹ̀ tí orúkọ gómìnà Adeleke sì fi wà lórí ìwé ìdìbò abẹ́nú PDP fún ipò gómìnà lọ́sùn lẹ́yìn tó fẹgbẹ́lẹ̀ sílẹ̀ tán. ìgbìmọ̀ tó ṣagbátẹrù ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP fún ipò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé ìdí tí orúkọ gómìnà Adémọ́lá Adeleke sì fi wà lórí ìwé ìdìbò bó tilẹ̀ jẹ́ pé ó ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. akọ̀wé ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò ìdìbò náà ọ̀gbẹ́ni Sunday Sọlárìn sọ pé orúkọ gómìnà Adeleke àti alátakò rẹ̀ Adébáyọ̀ Adédàmọ́lá ni yóò ṣì wà nínú ìwé ìdìbò nítorí kò sáyè láti ṣe àtúnṣe lórí ìwé ìdìbò náà mọ́. ọ̀gbẹ́ni Sọlárìn ṣàlàyé pé lálẹ́ àná ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ni gómìnà kéde wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. ó ní ẹgbẹ́ sì ti tẹ ìwé ìdìbò sílẹ̀ kó tó di àkókò yìí èyí tó túmọ̀ sí pé kò sáyè láti ṣe àyípadà kankan mọ́. ní báyìí gbogbo ẹni tó bá fẹ́ dìbò gbọ́dọ̀ mọ̀ pé Adébáyọ̀ Adédàmọ́lá nìkan ni olùdíje fún ipò gómìnà nínú ìdìbò abẹ́nú ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun torí gómìnà Adeleke tó jẹ́ alátakò rẹ̀ tẹ́lẹ̀ ti kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀. Sọlárìn ṣàlàyé a gbọ́ wípé àwọn aṣojú káàkiri ẹkùn nínú ẹgbẹ́ ti dìbò nínú ètò abẹ́nú ọ̀hún tó wáyé nílùú Òṣogbo lónìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láti gbọ̀ngàn Adolac Hall tí ètò ìdìbò náà ti wáyé fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aṣojú àjọ elétò ìdìbò Nàìjíríà INEC wà níbẹ̀ láti wo bí ètò náà yóò ṣe lọ. ẹ̀wẹ̀ gómìnà Adeleke kò tí ì kéde ẹgbẹ́ òṣèlú tí yóò darapọ̀ mọ́ báyìí o lẹ́yìn tó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. ìròyìn yàjíyàjú fún ti àkókò ikọ̀ ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí 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 alára. Jígí 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 alára. Jígí 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 alára. Jígí 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 alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.